Am I live now? Mo ti wà live. Okay. Gbogbo ojú tó ń wòye pátá pé a kú dédé àsìkò yìí. Rẹ̀ kí wá pé a kú ọjọ́ mẹ́ta. Ẹ rí pé ó pẹ́ díẹ̀ tí mo ti ṣe fídíò sáyè. Àwọn èèyàn máa wò pé bó mo ti ń lọ lénìí pẹ̀lú tọ́pìkì tí mo fi lẹ̀. Prógámù tèmi ó máa gbà á lásìkò torí pé a máa ní nǹkan rẹpẹtẹ máa sọ. Nítorí pé mo rí pé prógámù tèmi àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n máa gíg gan lórí ẹ̀. Nítorí ẹ̀ ni pé mo ṣe pé àsìkò tí màá ṣe yìí I need to find time láti ṣe. Kí tó máa bá prógámù mi lọ, ẹni tẹ́ bá ṣe ń join mi máa bá mi share. Bákan náà ẹni tí ẹ tí follow ẹ bá mi follow. Bákan náà lórí Instagram nítorí Instagram YouTube page mi tó máa upload àwọn videos kankan síbẹ̀ tó yẹ pé ó máa jẹ́ aláǹfààní yàtọ̀ sí Yorùbá Nation. Ẹni tí ẹ bá ti follow mi náà tẹ́ bá ti subscribe bá mi click ẹ̀kẹ́ bá mi subscribe. Lónìí mo rí pé Yorùbá Nation tá à ń jà fún lórí program tí mo sọ tẹ́lẹ̀ mo rí pé good afternoon Mr. Pamilerin Lawa pé ẹ jẹ́ èèyàn kọ́kọ́ give comments I will know that. A rí pé àwọn olóṣèlú wọn ti fẹ́ jẹ́ kí a ní Yorùbá Nation. A rí pé àwọn jẹgúdújẹrá ni wọ́n fẹ́ ká ní Yorùbá Nation. A rí pé àwọn olóṣèlú àti jẹgúdújẹrá yìí wọn pọ̀ tó àwọn tí yà ń jẹ. Tí àwọn tí yà ń jẹ tí wọ́n bá ṣetán láti jẹ́ pé ká gba Yorùbá Nation kò sí nǹkan tí wọ́n fẹ́ fi wá ṣe. Nítorí pé mo rí pé àwọn rálì tá a ti ṣe sẹ́yìn gba Yorùbá Nation àwọn èèyàn tí ó jáde kò pọ̀ tó. Wọ́n á jókòó pé lórí ọgbọ́n mi kí ló fà á tí àwọn èèyàn fi jáde. Bóyá àwọn èèyàn mọ̀ ẹ̀tọ́ wọn ni àti pé bóyá àwọn èèyàn kan wà tó jẹ́ pé a ní láti la ọpọlọ wọn lájẹ́ kán mọ àwọn kan tí ò yé wọn. Bí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé ó ní àwọn ẹ̀tọ́ kan nílẹ̀ Yorùbá. Mr. Alhaja Shakirat Ajoke ẹ̀yin náà káàbọ̀ the second person. Ní pé lórí program yìí mo rí pé àwa tí a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ní online àwọn Yorùbá tí à ń jẹ yìí a ní láti máa la àlàyé kan yé wọn kí wọ́n lè mọ̀ pé Nàìjíríà ń ṣe ìlú wa tá a lè máa bá lọ. Wọ́n lè mọ̀ pé Nàìjíríà àwọn Haúsá wọ́n ti ń fi ọpọlọ kó alẹ́rú lọ tipẹ́. Torí my topic today is cement is for Nigerian, is for Yorùbá Nation, not for Dangote. Àwọn tí wọ́n bá mọ̀ Dangote ń ṣe cement ní ìlú kan tó wà n'Ogun State tó ń pè ní Ìbèṣe. Cement jẹ́ natural resources nílẹ̀ Yorùbá. Tí mo sọ pé àwọn ọ̀jọ̀gbọ́n àyẹ̀ṣe Mr. Moji Anike pé mo tún wá lónìí. Àwọn èèyàn máa comment lórí pé mo rí pé royalty náà máa ní ẹni tó bá ní natural resources báyẹn they will be paying royalty to the government láti provide social amenities fún àwọn aráàlú. Tó bá tẹ̀ wá provide social amenities fún aráàlú á ní àǹfààní tí ìlú tí natural resources ń jáde tí wọ́n ń jẹ́ ń bẹ̀. Bóyá employment opportunity. Nígbà táwa wà ní school a rí àwọn mọ́tò kan tó máa ń provide fún wa tó ń pè ní petroleum trust fund PTF or something. Tó yẹ pé máa rí pé èrè tó ń wá láti inú petroleum tí Nàìjíríà ní. Ṣùgbọ́n láyé òde òní gbogbo ẹ ti wọ mi lọ. Mo wá rí pé nǹkan tó lè jẹ́ kí àwọn tó náwó sí kí wọ́n fẹ́ kí Yorùbá Nation wà ní pé àwọn ara wọn ni wọ́n ń jẹ àǹfààní yìí. Nàìjíríà ń gba royalty lóòótọ́. Ǹjẹ́ wọ́n fi provide social amenities fọ́mọ Yorùbá? Ǹjẹ́ ọmọ Yorùbá jẹ̀gbádùn social amenities yìí? Ìgbà tí mo rí pé Dangote wọ́n ní ó fẹ́ kọ́ refinery sí Lagos State lóòótọ́ àwọn èèyàn ń dùn wípé Nàìjíríà máa develop sí. Ṣùgbọ́n cement tí ó jẹ́ natural resource ilẹ̀ Yorùbá ní àdúgbò tí lónìí èlò ni wọ́n ń tà.
ǹjẹ́ ọmọ Yorùbá ní àǹfààní kan tó ń jẹ́ ń bẹ̀? ǹjẹ́ ọmọ Yorùbá kan tẹ̀lé sọ pé òun ní ẹ̀tọ́ nínú sìmẹ́ǹtì di òtí tòní? Nítorí pé tá a bá wò Nàìjíríà kàn ń lo resources Yorùbá land ni tí ó di benefit wa. ǹjẹ́ tá a bá wá ń jà fún ẹ̀tọ́ wa, ǹjẹ́ kò tó láti jà fún? Nítorí pé ọmọ ẹ̀tọ́, ìwọ tó jẹ́ ọmọ Yorùbá tí à ń pè ẹ́ pé kó join Yorùbá nation tó ń rò pé kò ṣeé ṣe, ǹjẹ́ ẹ̀tọ́ ẹ̀ ǹjẹ́ wọ́n ti fi jù ẹ́ látọ̀ tó fi pẹ́? ǹjẹ́ sìmẹ́ǹtì tí wọ́n ṣe ní ìlú ẹ̀ ǹjẹ́ tọ́rọ́kọ́bọ̀ wà lọ́dọ̀ ẹ̀? ǹjẹ́ kò ń jẹ́ pé ọmọ ẹlẹ́ran wa egun ni à ń jẹ? Nítorí náà gbogbo gbà a máa sọ pé Yorùbá nation ẹ̀tọ́ nìyí fún wa láti gba Yorùbá nation tó jà gbogbo nǹkan tó jẹ́ natural resources wa, tó jẹ́ nǹkan amúlùdùn wa, à lè lò ó bó ṣe jẹ́, à lè lò ó bó ṣe yẹ fún wa láti lè jẹ́ ìgbádùn ara wa. nǹkan tó jẹ́ kí wọ́n ṣe fídíò lẹ́nu tó bọ́ sálẹ̀ ni pé mo rí news kan lẹ́ni pé àwọn federal government wọ́n tún fẹ́ ta aviations. That means àwọn airport wa they will sell it to private individual. wọ́n rí pé ẹ̀tọ́ ti ń tẹ́, a fẹ́ gba ẹ̀tọ́ wa, ṣùgbọ́n àwọn nǹkan tó rí pé a máa jàǹfààní ẹ̀ yìí wọ́n fẹ́ tà jáde kí wọ́n ti pe owó ẹ̀ láàrin àwọn tí wọ́n náwó sí, kí àwọn akúṣẹ̀ tún máa jẹyà. Nítorí pé mo rí pé tẹ́lẹ̀ ìbá tún ṣe é ṣe wọ́n tún gba ẹ̀tọ́ kan lọ́wọ́ wa ni. Nítorí pé mo rí pé national airport wà lẹ́kọ̀ọ́, Murtala Muhammed airport ó wà ní list tí wọ́n fi sí. ǹjẹ́ kò ń ṣe àsìkò yìí ló yẹ ká wá dìde, àwa tá a jọmọ Yorùbá ká jà fún ẹ̀tọ́ wa? gbogbo àwọn rálì tá a ti ṣe kọjá, tó bá pé àwọn èèyàn jáde in mass, tó bá pé 97% àwọn ọmọ Yorùbá jáde láti jẹ́ ká jà fún ẹ̀tọ́ wa ni, ó ṣe ṣe by now kíkiní yìí ká ti rí àbáyọṣe ju bá a ṣe wà yìí lọ. ṣùgbọ́n àwọn èèyàn kan bí nítorí wọn mẹ̀tọ́ wọn ni, bí nítorí wọn mọ̀ pé àwọn ń jẹ ìyanu Nàìjíríà yẹn ni ò jẹ́ kí wọ́n lè jáde. Nítorí náà mo ṣe wá ṣe fẹ́ ṣe fídíò yìí pé àwa ọmọ Yorùbá tí a bá ní ẹ̀tọ́ sí, tí a ní àǹfààní láti gbọ́ fídíò yìí, ẹ jẹ́ ká jókòó ká wòó pé Nàìjíríà ò lè ṣe ẹ̀tọ́ kan fún wa àfi Yorùbá nation. Ibi tí cement company wà tó wà factory, ibi tí mo ní ẹ̀tọ́ sí láti rìn nígbà tí mo wà Nàìjíríà ni. The only amenities tí wọ́n ní àǹfààní ń bẹ̀ kò jẹ́ pé Dangote ṣe ọ̀nà fún wọn dé pápá, tó jẹ́ pé àwọn mọ́tò wọn á lè máa rí àwọn cement yìí kó lọ sí north. ǹjẹ́ ẹ̀tọ́ wo ló jẹ́ tọmọ Yorùbá? lónìí wọ́n á ní Dangote is the richest in Africa. lóòótọ́ is the richest in Africa, ṣùgbọ́n owó wa, owó tó jẹ́ èmi àti ẹ nìyẹn kan fi ń jẹ́ the richest in Africa. owó tó jẹ́ pé ó yẹ kí ó jẹ́ kó kan ìrandíran wa, olófin jẹ́ the richest in Africa. Nítorí pé Dangote is just honorary a name tí àìmọye àwọn olówó wà lábẹ́. Dangote is just honorary a name tí àwọn balọ́balọ́ba wa tí wọ́n jẹ́ ń bẹ̀ tí royalty bá ti dé, tó yẹ pé royalty wọ́n pè mọ́ra wọn lọ́wọ́ ni, tí ò jẹ́ kí ẹ̀tọ́ tó kan àwọn tó jára lù. ní pé àsìkò nìyí kí gbogbo wa kí á tètè mọ̀ wípé ojúṣe wa ni àwa tá a jẹ́ ọmọ Yorùbá láti gba Yorùbá nation fún wa fúnra wa. èèyàn kan ò lè gbà o. ká dúpẹ́ lọ́wọ́ olóyè Chief Sunday Igboho tó ti dìde. àsìkò nìyí láti jẹ́ kí ọmọ kékeré àgbà kó bẹ̀rẹ̀ sí ní dìde pé ẹ̀tọ́ wa fẹ́ gbà padà, nítorí pé mo rí pé Nigeria can never do anything for us tó lè ṣe wá láǹfààní. ẹ̀yin tí a bá ṣe ń jọ yẹn bá mi share, máa bá mi share, bákan náà ẹ̀yin tẹ́ ti follow mi kẹ́ máa bá mi follow, nítorí pé ọ̀rọ̀ tó ń dùn mí kù ni, because I'm very sure wípé tó bá tún ta national airport wà lẹ́kọ̀ọ́, nǹkan kan tó ti jára mọ́mọ́ Yorùbá lára, nítorí pé Nàìjíríà kò nẹ́tọ̀ kan fọ́fẹ́ ṣe fún wa. lóòótọ́ àwọn èèyàn máa wá o, torí mo rí pé àwọn tó kàwé wọ́n á wá sórí fídíò yìí láti wá sọ pé is paying royalties to the government. mo mọ̀ pé ó ń pay royalties to government. ǹjẹ́ kò ń ṣe àwọn tó ti náwó náà fẹ́ máa náwó lọ? ǹjẹ́ àwọn akúṣẹ̀ tó wà nílẹ̀ ní Nàìjíríà, ní ilẹ̀ Yorùbá, ǹjẹ́ ẹ̀tọ́ royalty ń kàn wọ́n? ǹjẹ́ àwọn tó wà nínú Ogun State, èèyàn mélòó ni employment kàn ká lè sọ pé ẹ̀tọ́ mi, natural resources tó wà nínú ìlú mi àsọmọ Yorùbá, ǹjẹ́ mo rí ẹ̀tọ́ jẹ́ ń bẹ̀? nítorí náà kí la wá wà nù yàrá Nàìjíríà fún? tó yẹ ká mọ̀ pé Nàìjíríà ti dópin, kò síbi tí Nàìjíríà ti lè rẹ́ṣẹ̀ tọkàn fún wa. and ọ̀rọ̀ mi rèé fún ẹ̀yin tẹ́ pé àwọn ọmọ Yorùbá tí ẹ̀ tí support Yorùbá nation. The politician, they can never do anything for you. The politician
can never better your future. Nigeria concept kí olówó kó máa náwó sí ni, kí akúṣẹ̀ kó máa pọ̀ sí ni. Nítorí náà gbogbo ìgbésẹ̀ tá a bá ń gbé láti nínú Yorùbá nation wọ́n á máa tàn yín jẹ. Tó bá tún dé nsìn wọ́n á tún gbé billion fan láti fi kówó láti pín fún yín. Ǹjẹ́ billion fan owó tí wọ́n ń gbé yìí ǹjẹ́ tẹ́ bá ti gbà á ní tọ́rọ́kọ́bọ̀ ǹjẹ́ tẹ́ wá fi provide school fọmọ yín lọ́jọ́ ọ̀la tí wọ́n fi provide good health fọmọ yín lọ́jọ́ ọ̀la ǹjẹ́ kò pay ju 1,500 tẹ́kọ̀ máa fi jẹun ẹ̀kan tẹ́ máa gbàgbé lọ. Nítorí náà ìwọ tó bá ṣe ń tàn jẹ tí ò fẹ́ mọ̀ pé Yorùbá nation is the best jókòó kó ronú wò gbogbo ẹ̀tọ́ ẹ̀ tó yẹ kó máa jẹ bí ọmọ ẹ̀dá ènìyàn. Tí wọ́n bá tẹ̀ wá kówó fún wọn tí o náwó lọ́wọ́, can that money provide a good road for you? No. Can that money provide good health for you? No. Can that money kó jẹ́ kó live a fulfilled life bí ọmọ ẹ̀dá ènìyàn? And I'm sorry to say this, mo tún wá wò ó pé torí mo rí pé thinking nígbà tí mo wà Nàìjíríà àti ìgbà tí mo jáde kúrò Nàìjíríà ó ti yàtọ̀. Àwa tí a wà Nàìjíríà tí a bá dèlú mi ẹ rí i pé bí ìgbà tá a wà nù ẹ̀wọ̀n ní Nàìjíríà ṣe jẹ́, pàápàá jùlọ àwa Yorùbá, torí pé Yorùbá ní ọpọlọ lọ́pọ̀lọpọ̀ gan. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ Nàìjíríà náà a rí i pé Haúsá ló wà lórí oyè, ṣùgbọ́n tí wọ́n ń lò tí wọ́n fi ń ṣe àwọn nǹkan yìí àwa Yorùbá ni wọ́n ń lò, torí pé àwa la lọ́pọlọ jù. Tó bá ní pé kéèyàn jókòó, Yorùbá ní ọpọlọ lóòótọ́, ṣùgbọ́n wá kù sí àwa tá à ń jẹ ìyà yìí ká dìde. Yorùbá nation ká má tọ̀ra wa jẹ, àwa fúnra ara wa la lè gbà fúnra wa. Kí ọmọ kékeré dìde, kí àgbà dìde kó mọ̀ pé àsìkò rèé láti gba ẹ̀tọ́. Nítorí pé Nàìjíríà kò lè ṣe anything fún wa. Mo tún gbọ́ pé wọ́n tún fẹ́ ṣe toll gate. Ìlú tó bá tẹ́ pé tó ti dára wọ́n ti ṣe toll gate fún àwọn èèyàn pé àtàbí ìlú tó bá ti pín tó yẹ pé state by state wọ́n control resources wọn pé before you can come from another state to my state you have to pay money láti enjoy social amenities tó wà ní state yìí. Tẹ́ bá rí i pé ọpọlọ àwọn tó jẹ́ leaders wa pàápàá jùlọ àwọn Yorùbá kò pé gbogbo èrò wọn bó ṣe máa kówó sí ni wọ́n wá. Wọn ò fẹ́ kí àwọn tí wọ́n jẹ́ mẹ̀kúnnù kí wọ́n jẹ ìgbádùn. Nítorí náà rèé campaign mi lẹ́ni ni pé ìwọ ìyá ìwà àbá tó jẹ́ pé ó jẹ́ ọmọ Yorùbá bẹ̀rẹ̀ jẹ́ kí n sọ fún àwọn ọmọ ẹ tó bá bílẹ̀ tí ò jọ ọmọ ọdún kan lọ pé Yorùbá nation is the best. There's nothing Nigerian nation can do for us. Yorùbá nation ó ti collapse nítorí pé wọ́n mọ̀ pé àwọn Yorùbá nápọlọ gan, but they cannot never do anything better for us. Àsìkò nìyí kó tó di pé ògbẹ́ máa padà wá di ìbàjẹ́ pé kò ní ṣe túnṣe mọ́. Wọ́n ti ta sìmẹ́ǹtì wa fún Dangote, wọ́n jọ ń pín, ẹ̀tọ́ kan ò tàn wá mọ́. Ṣé nígbà tí wọ́n bá wà yẹn tán tí ò sí nǹkan tí ọmọ tó ń bọ̀ lọ́jọ́ ọ̀la fẹ́ jẹ? Ṣé nígbà tí epo ta ní tí wọ́n bá wà tán lọ́ndà Dangote tọkọ̀ forúkọ kan kò wá lójú? Ṣé gbà yẹn la máa tó mọ̀ pé ó yẹ ká jà fúnra wa? Ṣé gbà tí wọ́n bá ta àwọn nǹkan tí a ní tán tó jẹ́ pé ọmọ tó ń bọ̀ kò ní rí nǹkan dé bá mọ́? Nítorí bẹ́ẹ̀ fẹ́ bí ẹ kọ̀ bí ẹ support báyìí, Yorùbá nation is coming to stay. Kó wá lè yá ní kíákíá ni a ṣe ń wá sí online láti kéde fún àwọn èèyàn tí ọpọlọ wọn ò pé, tí wọ́n mọ̀ pé ẹ̀tọ́ wa Nàìjíríà ó ti fi wọ́ mi, tí wọ́n mọ̀ pé the only thing ta lè enjoy ní ká dá wà, ká lè mọ ẹni tí ó ń lówó wa lòkulò, ká lè mọ̀ pé state kan ni ò ṣe dáradára ẹ jẹ́ ká lọ bá. Ṣùgbọ́n federal government ẹ ká tẹ̀ wá wò ó ní government wọ́n ní bí ìlú bá ṣe kéré tó ló ṣe mọ láti control. Ǹjẹ́ Nàìjíríà ǹjẹ́ o lè bèrè fẹ́tọ̀ ẹ̀? That is why ta ṣe ń kéde ní gbogbo ìgbà pé Yorùbá nation is the best. Ìkéde wa ni pé gbogbo wa pátápátá tá jẹ́ ọmọ Yorùbá tá jẹ́ ọmọ Odùduwà we need to support. There's nothing you can enjoy in Nigeria, I'm telling you. Mo fẹ́ fi ìlú tí mo wà tó jẹ́ Dubai torí mo máa ń rí ọ̀pọ̀lọpọ̀ níbi tí ti máa rí. In fact fídíò yìí gan ó yẹ kí n ti ṣe láti di ọjọ́ mẹ́ta. Mo fẹ́ lọ síbi kan kí n lọ ṣe tó jẹ́ pé orí àwọn èèyàn á lè ṣí. In Dubai we have where we call Burj Khalifa. If I go there to do this video wọ́n lè cut it off
because wọn fẹ́ kí àwọn tó wà another country kí àwọn èèyàn rí kán lè wá fún ara wọn kán wá fojú tó. It's the tallest building in the whole world. Kí ni wọ́n fi ṣe àwọn nǹkan yìí? Royalty táwọn èèyàn sọ fún wọn ni pẹ̀lú owó tí wọ́n yá. Ṣùgbọ́n owó tí àwọn tí wá yá ǹjẹ́ wọ́n fi ṣe nǹkan tó yẹ pé tabalẹ̀ a lè tọ́ka sí ó dára. Wọ́n fi train bò wá lójú. Last week a rí pé train tí wọ́n ṣe ó ti kọ́ọ̀tù níbi kan níbi àwọn Adó Èkìtì. Ǹjẹ́ wọ́n ní politics kìíní, wọ́n ní visions tí wọ́n lè fi maintain nǹkan tó wọ́n ṣe fún wa. Wọ́n ń ṣe kẹlẹ̀ rí lẹ́nìí ni tó bá dọ̀là wá bàjẹ́. Ṣùgbọ́n tí Yorùbá nation bá wà a máa lè kápá ara wa. Tí gómìnà kan bá ń ṣekúṣe ní Ogun State tó ń lo resources wa bí ó ṣe jẹ́, we can walk into that governor's house láti demand fún ẹ̀tọ́ wa, láti demand fún right wa. Ṣùgbọ́n Nàìjíríà kò ṣeé ṣe, a lè béèrè fẹ́tọ̀ wa, wọ́n ti kápá wa. Pàápàá àwa jùlọ tá a jẹ́ ọmọ Yorùbá, ó yẹ kí a máa ronú jinlẹ̀ because ìkan tí màá sọ lórí program yẹn pọ̀ gan. Ìgbà míì tí nǹkan bá ṣẹlẹ̀ a mọ̀ pé àwọn nọ́ọ̀tì yìí wọ́n máa ń rí long time vision. Now I saw it on news today pé Sanusi fẹ́ jáde fún president. Ǹjẹ́ tí Sanusi bá jáde fún president, ǹjẹ́ tí ẹ bá fa bàbá yín Tinubu lẹ̀ tàbí Ọ̀ṣínbàjò, ǹjẹ́ wọ́n lè win nìyẹn? Ni pé ńgbà yẹn wọ́n yọ máa yẹn kúrò ní orí oyè bí ọba. Àjọmọ wọn ni torí wọ́n mọ̀ pé àwọn fẹ́ lò ó ní 2023. Ṣùgbọ́n tó bá sì wà lórí iye ọba yìí kò ṣeé ṣe kó fi ibẹ̀ yẹn lẹ̀ kó lóun fẹ́ lọ fún president. Nígbà yẹn ọmọ Yorùbá ń dùn, wọ́n ń support ẹ̀ pé wọ́n ṣe máa yọ, but it's a long term planning. Tí ẹ̀yin ọmọ Yorùbá ò bá mọ̀ kẹ́ ẹ̀ tètè lọ mọ̀ báyìí pé kò síbẹ̀ ibẹ̀ ṣe tẹ́ má dẹ̀ ṣe support Nàìjíríà ẹ̀ lè rí ṣe 2023. The only thing for us now ni ká support Yorùbá nation. Ẹ bá mi share, ẹ̀yin tẹ́ ẹ̀ tí join mi ní YouTube ẹ lọ bá mi subscribe. Mi ò ní rí jù báyìí lọ lónìí. Tí a máa fi pàdé ńjọ́ mi, Yorùbá nation á gbé wa o, ìlọsíwájú la máa ṣe. Ó dàbọ̀.